ṣe rí nígbà táwa wà lọ́mọdé yẹn wọ́n máa ń sọ fún wa pé we are the leader of tomorrow gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́ àbí mo fẹ́ kẹ́ wá lọ wo ibi tí àwọn leader of tomorrow ń gbé nìsín. Mo mọ̀ yí pé by this time tó bá máa tó bí ọdún mélòó kan sí in fact bóyá ojú títì ni àwọn leader of tomorrow máa sùn àbí kí wọ́n lọ máa bá àwọn politicians yẹn kó máa nà wọ́n bọ́ta nínú ilé wọn kó lọ máa sùn bẹ̀. ṣé tí ní ara ìdí tá fi sọ wípé sẹ́ẹ̀ àní Yorùbá gbọ́dọ̀ dá dúró tí ọmọ ẹlẹ́ran wá ń jẹgun tí ọmọ aláṣọ wá ń kó àkísà sẹ́yìn náà ẹ̀yin kan sọ wípé sẹ́ẹ̀ wọ́n Nàìjíríà lè dúró sí. ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ jù o mo fẹ́ kí wọ́n lọ gbọ́ bí àwọn bàbá Èkìtì bí wọ́n ṣe ṣàlàyé àti fídíò kan tó play nínú fídíò yẹn tí wọ́n sọ in fact ẹ wo àánú àṣeyín pé a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ gba ilẹ̀ wa ẹ jẹ́ ká jọ wà lọ́gbọ́n. Professor Banji Akíntóyè àròlé Awólọ́wọ̀ bàbá tó ṣe fi yan gàn láwùjọ àwọn bàbá mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà the akéwèjẹ of Yorùbá land tó dìde pé ìran ọ̀dọ́ Yorùbá gbẹ́dọ̀ rí ayé lò tó dìde tó ní ìran Yorùbá ò gbẹ́dọ̀ di àtẹ̀mọ́lẹ̀ tó dìde pé ọ̀dọ́ ní agbára ìlú spinal cord àwọn ọ̀dọ́ wọn ò gbẹ́dọ̀ kan mo kí yín káàkiri ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọ̀dọ́ wa ṣé ẹ ní ìrètí ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá do you still have hope in Nigeria tàbí ṣé ẹ ṣì ń retí ohun tó dára ní Nàìjíríà bí ṣé ìrètí yín wà ẹ sì ní ìrètí tó dára nínú Nàìjíríà ẹ jẹ́ kí n fi kankan wọ̀nyí ní ìlú tó lọ́ba tó léjòyè ṣe rí àwọn kan rèé o àwọn ọ̀dọ́ rèé o àwọn ọ̀dọ́ rèé o wheelbarrow wọn náà yí dára kó nǹkan mọ́ bọ̀ wọ́n lẹ̀ yìí o ọ̀dọ́ lẹ̀ ń wò yẹ o wheelbarrow rèé o ṣé ẹ̀ ń wò ṣé ẹ̀ ń wò ẹni tí mo bá ń bíbẹ̀ ní majority of them ibẹ̀ náà sùn nílùú tó lọ́ba tó níjòyè ọmọ Yorùbá ṣé a sì ní ìrètí nínú Nàìjíríà bí ṣé ìrètí tá nínú Nàìjíríà ṣó lè mú wa dé èbúté yíyanjú ṣé ìrètí tá nínú Nàìjíríà ṣé ìrètí tó dára ni ṣé ìrètí tá nínú Nàìjíríà tàbí tá à ń expect nínú Nàìjíríà ṣé ìrètí tó máa gbé ayé wa níyì ni àbí ìrètí tó máa bà ayé wa jẹ́ délẹ̀ tán níbi tán bàjẹ́ dé. I can tell you this morning àárọ̀ kùtọ́jọ́ Monday rí aago mélòó ló kọjá aago 11 mà ti kọjá yẹn 21. ìwọ ọ̀dọ́ tó bá jọmọ Yorùbá tó sì ń retí tó dára nínú Nàìjíríà bí ìgbà tẹ́nìyàn kàn fi àkókò ayé ẹ̀ ṣòfò. It is done like somebody that wasting our whole life. Ẹgbọ́n àwọn tó ń ti wheelbarrow káàkiri bóun náà ṣe fẹ́ jẹ́ èèyàn láyé ní ìlú tó lọ́ba tó lórí ìjòyè majority of them wọ́n kàwé o majority of them wọ́n níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí ò sí owó tẹ́ máa fi dára wọn lókòwò ẹnìkan pè mí ní ṣé ìjẹ́rin ni ló bá kẹjọ èrò pé bàbá Èkìtì ẹjọ́ bó ti jẹ́ 50,000 naira kó máa fi ta jẹ kí ó máa fi ta ọjà òun ò fẹ́ jalè òun ò dẹ̀ fẹ́ dọ́kọ mi ò dá lóhùn mi mọ̀ bó ṣe mọ̀ mí ibi tí mo ti ń lọ rẹpo ló ti sábà wá bá mi ẹjọ́ èmi ni mo pè yín lánàá èmi ni mo pè yín ní ìjẹta ẹjọ́ mo ní mà ẹ fojú olówó wò mí ni
olókùn mò ń ṣọ́ọ̀gù bíi titi yín náà sì lèmi náà. Ìyá mi Kíkẹ́ lọmọ Fásánmi ẹ ti wà lọ́sàn lọ́dọ̀ yín àti ìdọ̀sán ojúmọ́ rẹ ló mọ yín lénìí ẹ ní ṣìrìn ṣé a ní ṣé ìrètí wà nínú Nàìjíríà àwa ọ̀dọ́ Yorùbá ǹjẹ́ ìrètí wà nínú Nàìjíríà ókè tá a bá tẹ̀ ní pé we still have hope a sì ní ìrètí nínú Nàìjíríà níjọ́ wo ni ìrètí òun fẹ́ dé ṣé gbà tá a bá pé 50 years tẹ́ bá pé 60 years ní ìrètí yẹn ṣì máa wà ló ṣe máa dé. It is better that we did not deceive ourselves and know there's nothing like hope in Nigeria. Ìjọwọ́ la fẹ́ ṣe lè dá ọmọ Yorùbá. Wọ́n pè mí lálẹ́ àná, wọ́n pààyàn ní Kwara lọ́wọ́ o. Wọ́n tẹ́ ṣe ní Kwara yẹ odidi ìlú ló ti sádànù, ìlú ti dáhoro, wọ́n kàtú pẹ̀lú kan ṣé òkè kíní kan ni. Ìgbà tó máa dé yẹ máa ń pariwo Yorùbá ẹ jẹ́ agbára wa, ẹ̀yin ọ̀dọ́ Yorùbá, orílẹ̀-èdè yìí ò lè sun ẹ̀sùn tó dára sínú ayé yín, orílẹ̀-èdè yìí ò lè mú tó dára wọnú ayé yín, orílẹ̀-èdè yìí ohun tó fẹ́ sun sínú ayé ẹ̀yin ọ̀dọ́ ní ìkorò, ìgbóná, ìdààmú. Eré lọ́mọdé yẹn máa ń ṣe ọ̀pọ̀ tí ẹ sọ pé àwọn olóṣèlú ló rán. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ má já tanra wa jẹ, ká jáwọ́ lápò tí ọ̀yọ́. Àwọn bàbá wa lé àtijọ́ wọn ní ká gbomi lákaná, ká gbomi lákaná. Kò sí nǹkan pè ní ìrètí nínú Nàìjíríà mọ́. Lẹ́fìrí tó ní kálukú wọn ṣe bó ṣe wù wọ́n. Lẹ́fìrí tó ń gbógun ti ọjọ́ ọ̀la yín. Lẹ́fìrí tó ń gbógun ti ọjọ́ ọ̀la yín. Tí ọ̀dọ́ ò bá lè rọ́p, tí ò lè ṣe fraud, tí ò lè ṣe yahoo yahoo, tí ò dẹ̀ ṣe ritual, ọ̀nà àti làwa dogun. Ọmọ Yorùbá láyé àtijọ́ tó jẹ́ pé àwọn ló ń fún ènìyàn ní àrà pé gbà ìwọ lọ dá àrà eléyìí. Ọmọ Yorùbá wá dẹni tí ń wá àrà káàkiri. Ó máa dára kí àwa ọ̀dọ́ tètè jí lójú oorun wa. Tẹ́nìyàn kan bá sọ fún mi pé there is hope, ẹ̀yin mú sírú ẹni bẹ́ẹ̀, there is nothing like a hope. Nígbà tó bá sọjọ́ ń ṣèjọba, àwọn kan kókù mọ̀tí pé láéláé àníjẹ́ oríṣẹ́ àníjẹ́ oríṣẹ́. Nígbà tó bá sọjọ́ kúrò ń bẹ̀, àwọn tó gbà lẹ́yìn ẹ̀ tó tún gbà lẹ́yìn ẹ̀ òun náà kókù mọ̀tí wọn. Ohun tẹ́ ẹ̀ jẹ́ kí iríṣẹ́ yẹ̀yìn náà ò ní ríṣẹ́ bí wọ́n ti ń fàyè wá gbá géèmù lọ nìyẹn. Yorùbá, let us wake up. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ẹ wake up. There is no hope in Nigeria anymore. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá, oòrùn tó wà lókè yìí, àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n ní oòrùn tó wà lókè yìí mo ṣe máa ná sójú ojú sọ́mọ̀ nìyẹn. Wọ́n ló ti ó ìtọ́ aṣọ ọgbẹ́. Don't expect any o. Ẹ má expect pé bàbá wa Tinubu máa perform miracle. There is no miracle that Tinubu can perform. Nàìjíríà ti tán. Nàìjíríà ti lọ. They are just wasting your time, your energy, your life. Adewumi, Adenipekun, you are welcome, ma. Sir, sorry. Adebimpe, Rose, mo kí yín. Tán bá ń tàn wá, ẹ má jẹ́ àtànra wa. Ẹ gbọ́ mi bí? Mo ní tán bá ń tàn wá, káwa náà mọ̀ tànra wa. Tán bá ṣe kí ni? Tán bá ń tàn wá o, ẹ má jẹ́ àtànra wa. Ó tó àkókò láti jí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá. Ó tó àkókò láti jí
to wake up and do the needful, the right thing in the right time. Torí pé kò sí ọjọ́ ọ̀la tó dára. Kò sí ọjọ́ ọ̀la tó dára nínú Nàìjíríà o. Àwọn tó wà ńbẹ̀ yìí. Àwọn tó wà ńbẹ̀ ṣá. Àwọn tó wà ńbẹ̀ yìí. They did not have program for the youth. Ẹ jẹ́ kí n ṣe àpèjúwe kan. Mo sọ fún yín mo ní tẹ́ bá rí tí mo bá fá irun mi. Gbogbo orí ti funfun tán ni. Nígbà tí bàbá mi wà lórí èjì báyìí. Kò sí irun funfun kankan. Irun kankan ló ẹyọ kan bó ti wò ó mọ kò sí lórí bàbá mi. Tẹ́ bá wo gbogbo àgbọ̀n mi pátápátá ó ti fẹ́ funfun tán. Ọjọ́ orí kọ́ ìpọ́njú ni ìyà ni kì í dẹ̀ ṣe mí nìkan á pọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀. Á pọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ ni mo fi máa ń sọ pé ẹni ìyà ẹ jẹ ẹni ebi pa ìlọ́rọ̀ rí lẹ́nu. Sà 1999 26 years ago ṣé mo gbà á? Tá a bá yọkù o ní ọjọ́ orí mi ọ̀dọ́ pọ́nbélé ni mí. Ọ̀dọ́ pọ́nbélé ló ń bọ̀ o. Torí ẹni bá sọ̀rọ̀ tí ò bá ní ẹlẹ́rìí. Tó bá sọ̀rọ̀ tó bá ní ẹlẹ́rìí mi bẹ́ẹ̀ lọ́rùn wá ní irọ́ ló ń pa irọ́. Ká sọ̀rọ̀ ká yọ kò mú nǹkan ọ̀rọ̀. Minus 26. Ọ̀dọ́ pọ́nbélé ni mí. Ní 1999 lóòótọ́ mo ti ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n wọ́n ṣì ń bọ́ mi ni. Mo ṣì wà lọ́ndà somebody ẹni tó dúró gẹ́gẹ́ bí bàbá fún mi. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ James Olúwakáyọ̀dé ẹ̀bùn lọ́mọdé nìyí. Ọ̀dọ́ pọ́nbélé ìyá mi ajé olóko ẹ̀ máa kọ́ ọjọ́ mẹ́ta máa mi kò ní sún yín kò ní rẹ̀ yìí. Mo rọwọ́ yín bí ẹ ti fẹ́ràn ìran yín Olódùmarè á fẹ́ràn yín láṣẹ Olódùmarè. Àgbàrá ìfokòtò rí ayé yìí ò ní fòyí ru. Ọ̀dọ́ pọ́nbélé ni mí. Ọ̀dọ́ kí n tó lọ sí 1999 nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu fẹ́ di senators, that is 1992 or 1992 or 1993 táǹkà ń pè káàkiri ọ̀dọ́ sì ni mí pọ́nbélé. Ọ̀dọ́ pọ́nbélé ni mí. Ìgbà yẹn náà sọ fún wa wípé the youth of today they are the leader of tomorrow. Inú wa bá bẹ̀rẹ̀ sí ń dùn but these people they mean the vision of Awolowo has come back. Kẹrẹkẹrẹkẹrẹ the vision Hope 93 àwọn Fúlàní bẹ́ẹ̀rì ẹ̀ lójijì. Nígbà tá à ń dìbò Hope 93 àti ìdìbò tán míìkì ti wálẹ̀. Àwa tá à mú condensed milk rí tá à jẹ ráìsì foreign rice rí wọ́n ti kó wọlé. They bury that hope to show you that there is nothing like hope in Nigeria. (1999) wọlé. Ẹ má wọrí àwa la Afẹ́nifẹ́re original Afẹ́nifẹ́re dé. Tá bá máa sọ̀rọ̀ ẹ̀yin ọ̀dọ́ òní ẹ̀yin náà ni leader wa lọ́jọ́ ọ̀la. 26 years ago àwọn tó ń sọ fún wa pé ọ̀dọ́ òní ẹ̀yin leader ọjọ́ ọ̀la wọ́n ìwà lórí power today wọ́n ò fi orí power lẹ̀. Wọ́n ìwà lórí power at age of 90, 80. Okay, àwa tó ń pè ní ọ̀dọ́ àná pé òun ló máa jẹ́ the leader of today. Àwa rèé o. Àwa rèé lọ́wọ́ ọkọ òwúrọ̀. Tí irun funfun ti gbogbo orí. Àwa náà ti ń bímọ. Ọmọ ti ń lọ lé ọkọ.
want to grandpa, to show you there's nothing like hope in Nigeria. The youth of today, they are the leader of tomorrow. Tomorrow yede, wọ́n tún ní tomorrow náà ni. Ṣé mọ̀ pé ọ̀la yìí kúrò lẹ́yìn ọ̀la. Èní ló máa ń tán, ọ̀la yìí tán. Èní tó bá tó àkókò kan sí, èní á di ọ̀la, á di àná, yes, á di àná. Á di àná. Ọ̀la tá à ń pè ní ọ̀la yẹ á di èní again. Ọ̀la dẹ̀rẹ̀ kì í tán lẹ́yìn ọ̀la, ọ̀la kì í tán lẹ́yìn ọ̀la. The leader of today, they are the youth of today. They are the leader of tomorrow. Tomorrow, they are baba yari. Say no way to you. The only thing they give us free, ni oshi. The only thing the leaders, they won't deceive us with that statement. Pé àwa ọ̀dọ́ ẹni o, àwa lolórí lọ́la o, o kan tó ń fún wa lọ́fẹ̀ẹ́, o náà ní ìpọ́njú. Torí ẹ̀ ló jẹ́ kí n fún ẹ ní kinní náà kó yọ ṣáájì sí bẹ́ẹ̀. Ẹ má bínú. The only thing tó ń fún wa lọ́fẹ̀lẹ̀ òun náà ní ìkorò. Tẹ́ bá gbọ́ pé wọ́n pọnmi tán wọ́n rú omi. Those people that we call leaders in Yoruba land. Tẹ́ bá gbọ́ pé wọ́n gòkè tán kí àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn má bàa rí òkè gùn. They are our leaders. The Yoruba leaders. Tẹ́ bá ń gbọ́ wípé pátápátá là ń fọ́jú, kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀. It is àwọn nǹkan tó ń fún wa lọ́fẹ̀ẹ́ lófò nìyẹn. Pé ọ̀rọ̀ àwa tó ń pè ní leader of tomorrow dàbí ẹdìyẹ tẹ́ ẹ dé mọ́nú cage. Tẹ́bí bá ti ń pátá ẹ̀ bá fẹ́ kó kú ẹ̀ dàgbàdo ta. Tó bá ti tún jàgbàdo yẹn tán ẹ̀ tún kó padà sínú cage. That is the only thing they give us free. But better life, they refuse. Wọ́n ti polúmúrú kúrúṣú ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ wa. Nígbà títí wọ́n ti nígbà PhD. Àwọn bàbá ìgbà ni wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ fún wọn táyé wọn máa fi nítumọ̀. Ṣùgbọ́n lẹ́ni àwa rí lọ́pọ̀lọpọ̀ nínú wa tó ń gba PhD tó jẹ́ pé orí ọ̀kadà ló ti ń lo PhD ẹ̀. A rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó ń gba PhD sẹ̀ tó jẹ́ wípé orí máṣíìnì tailor ló ti ń lo PhD ẹ̀ nínú ọ̀nà weather hairdresser. And you are still saying that there is hope. Why are we deceiving ourselves, the Yoruba youth? It is better for us to decide today. Oni mo fi sọ lánàá ni mo ti pariwo ẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ àná pé àwa ọ̀dọ́ ẹja kóra wa jọ lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Ká pera wa ní ọ̀dọ́kọ̀yà. Ọ̀dọ́ ṣe kí ni? Ọ̀dọ́kọ̀yà. Ọmọ ta ni ìyàwó? Àwọn bàbá wa ìgbà ni wọ́n ní ìbọn lápátí ìbọn ò lápátí. Kò sọ́mọ bàbá ẹni tó fẹ́ ká kojú ìbọn sóhun. Kò sọ́mọ ẹni tí ìyàwó. Ká kọ ìyà yẹn fún ara wa. Ká pera wa ní ọ̀dọ́kọ̀yà. Mo sọ lánàá tí àwọn bàbá wa bá lè ṣe àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n succeed, definitely we will succeed. Tí ìyá wa Fúnmiláyọ̀ Ransome Kuti Aníkúlápò bá lè ṣe to succeed, by God's grace we will succeed. Tí Ògèdèngbé Agbógungbòrò àti gbẹgbẹ lójú ogun Léṣà bí Agbogbo Àkàlà, the Ìbàdàn warrior, the Èkìtì warrior, Èkìtì Parapọ̀ warriors, táwọn yẹn bá lè ṣe to succeed, lágbára Olódùmarè we will succeed.
tẹ́ bá ní Nàìjíríà tí máa bomi àlàáfíà fún yín mu bí ìgbà tẹ́nìyàn bá ń tara ẹ̀ ní o. Tẹ́ bá ní Nàìjíríà sì máa bomi tẹ̀síwájú fún yín onítọ̀ ń tara ẹ̀ ní. The majority that come out today that call themselves billionaire, 98% of them, they are ritualists. They are Yahoo boys. Ní ilẹ̀ Yorùbá ni o, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. It is because we are surrounded by bad leaders. So, tẹ́ bá yìí jẹ́ ọ̀dọ́, that you are still used your energy to serve Nigeria, I pity you. You are wasting your energy because Nigeria gan ò rí títí ẹ rò. Nigeria gan ò mọ̀ ẹ́. Nigeria gan ò tí ẹ gbèrò kó dáa fún ẹ. Ṣé àwọn tó ń sọ fún wa wípé kòkó ọbẹ̀ wọn lẹ fẹ́ bàjẹ́ ló máa wá ọ̀nà bó ṣe máa dáa fún ẹ? Ṣé àwọn tó ń sọ fún wa pé ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ fẹ́ fọ́ ìkòkò ọbẹ̀ wa ló máa ní pé kí ọmọ Yorùbá ọmọ mẹ̀kúnnù kan kó rí ọwọ́ mú? Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí, nígbà tọ́mọ yín bá tó wọ yunifásitì tó get admission, congratulation ọmọ rẹ̀ bí òjò, congratulation ẹ kú oríire o, a ṣàṣeyọrí o, ẹ̀mí ẹ̀ tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀, kò ní kú sọ̀nà bí èéfín, owó tẹ́ máa fi tọ́ Ọlọ́run máa fi fún yín, ẹ̀yin náà máa ṣàmínú ẹ máa dùn pé ọmọ yín wọ yunifásitì, èmi náà ti lọ́mọ méjì ní yunifásitì, èmi náà ti lọ́mọ ẹyọ kan ní yunifásitì, èmi ti lọ́mọ mẹ́ta ní yunifásitì, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà tọ́mọ yẹn bá tún jáde, especially aṣọ tá à ń pè láṣọ ìdùnnú tá a mọ̀ pé aṣọ orí ibú ni, táwọn ọmọ máa wọ̀ tínú wọn máa dùn, aṣọ tí kì í fún èèyàn láyọ̀ dálẹ́. Ọmọ mi ti di kọ́pà, wọ́n á gbé sí lọ́rùn, oní àwọn tà ló ti gbogbo inú wọn máa dùn, mo wọṣọ yìí rárá. Lẹ́yìn ọdún kan á padà lọ kọ́ télọ̀ nígbà tí ò síṣẹ́. Lẹ́yìn ọdún kan èyí tó máa gboko bíríkìlà lọ á gboko bíríkìlà lọ. Lẹ́yìn ọdún kan èyí tó jẹ́ pé ṣọ́ọ̀bù ló máa wá kiri tá kókó kìbí 6 7 síwájú ṣọ́ọ̀bù tá máa ta tádàrà wé nìkan bẹ̀ tá máa sùn. Èyí tó máa sọ́ra ẹ̀ di wẹ́dà ọ̀sán gangan. Ilẹ̀ Yorùbá ni mo ti rí graduate tí í ṣe POS. We are in big trouble, and majority of us we know it is because we are afraid to see the truth. Sister mi Olúwakẹ́mi Àlàbí ogun adé adára fún iye mi ọ ìṣubú ara ọ ìṣubú ẹ̀mí o àgbàrá yìí fún kòtò ìrẹ ayé rẹ ní fún ọrù pèrègidì lọ́jọ́ máa ń là bọ́jọ́ bá ti là wàá là sówó wàá là sọ́mọ àìkú baálé ọ̀rọ̀ ò ní tọrọ jẹ ò ní báláyé fọ́ọ̀tì láṣẹ Olódùmarè. Ọmọ wádìí mọ́mì mo fẹ́ ra pátá, ọmọ tó yẹ kó máa ṣe fún ìyá jẹ ìyá ló sì ń ṣe àti bàbá. Awádìí ẹjọ́ ọmọ ìwáṣẹ̀ ọmọ ìwáṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn graduate wa lè rí tó ń jójú ẹlẹ́yà kiri tá a kó wọn sínú mọ́tò, ta ni wọ́n polówó ọjà, ta ni wọ́n ṣe kíni wọ́n polówó ọjà, èrí wọn wá gbé wọn sínú mọ́tò wa wọ́n máa jíjẹ́ ẹlẹ́yà tọkùnrin tóbìnrin. Ọmọ títí wọn wà nínú AC, ọmọ títí wọn bó ṣe jí láàárọ̀ ní daddy I need ice cream, I don't want that one. Okay, let me send somebody to France to come and to go and buy it for you. Daddy, let us go together now. Wọ́n á dẹ̀ lọ, wọ́n á dẹ̀ bọ̀ torí ice cream. Ibẹ̀ náà ti kó àwọn ọmọ ọlọ́mọ sẹ́gbẹ̀gbẹ́ títí tẹ̀ yí gbẹ́. No hope for Nigeria anymore. The Yoruba youth, wake up. Join hand together with Sunday Omo Igboho Oòṣà. Kájọ gba ayé wa kúrò lọ́wọ́ àwọn tó ń jẹ ayé wa bí ẹni jẹṣu. Kájọ gba ayé wa kúrò lọ́wọ́ àwọn tí ò ní ọjọ́ ọ̀la tó dára fún wa. Kájọ gba ayé wa kúrò nínú pákáleke.
àti rí ọmọ ọba tó ṣerú rí torí mọ̀kànmọ̀kàn lóye ń kàn má sọ pé torí pé kò kẹ́ lẹ́ni ó mà lè ka ẹni tó máa kàn ẹ́ bó dọ̀la ẹ̀yin ọ̀dọ́kọ̀yà ẹ dìde èmi ti fún yín lórúkọ nìyẹn o ọ̀dọ́kọ̀yà ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ Muyideen Babátúndé Ọládèjì ẹja dìde ẹ̀yin ọ̀dọ́kọ̀yà kákọ̀yà fún ara wa wọ́n fẹ́ bà yí àwọn àgbẹ̀ jẹ́ láyé ìjọ́hun àná ni àwọn àgbẹ̀ dìde náà kọ̀yà fún ara wọn wọ́n fẹ́ bà yí àwọn obìnrin jẹ́ láyé ìjọ́hun àná ní màmá wa Fúnmiláyọ̀ Ọ̀rásán Kútì Aníkúlápò ló bá dìde illegal documents pé no àwọn obìnrin Ẹ̀gbá àwa àtọ̀dọ́ ètò dé òní Ọlọ́run ti gbé èèyàn kan dìde láti lídìí wa Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá láti kọ̀yà fún àwa náà ká kọ̀yà fún ara wa pé ẹnu ẹni lẹni fi ń kọ́ mí jẹ kò sí ìrètí nínú Nàìjíríà o wọ́n máa ń tàn yín ẹ má já tanra wa o béèyàn kan bá sọ fún yín pé ìrètí ń bẹ kò sí ìrètí o wọ́n ti dorí ohun gbogbo kodò ọ̀rọ̀ náà ò yé wọn mọ́ owó lókùtà ló ń gbọ́n bẹ̀ ayé mẹ̀kúnnù lókùtà ń bàjẹ́ so èrèdí tẹ́ fi gbẹ́dọ̀ dìde nìyẹn ẹni bá mọ̀ pé òun ò fẹ́ ṣe àsìníwáyé you must join that group ọ̀dọ́kọ̀yà for Yorùbá land kákọ̀yà fún ara wa àwọn bàbá àná àwọn bàbá tòní tó ya pò kí mọ́ wa lọ́wọ́ àwọn bàbá àná iṣẹ́ tó ṣe láyé àwọn bàbá tòní tó ya kàn dá rẹ̀ sí mọ́ wa lọ́wọ́ majority of them ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti age of 26 no 24 ààrẹ oní tó jẹ́ pé 24 ààrẹ oní 26 ààrẹ oní 27 èyí tó pẹ́ jù pátá ní 31 tí wọ́n ti ń gbáyìn àwọn ló wá dàgbà tó lénìí tó jẹ́ pé omi ìkorò náà ń bù fọmọ Yorùbá mu and you are still expecting hope èèyàn kan wá jáde síta wá ń pera ní renew hope and you are still believing in it renew hope kọ́ àbí renew ìyà why the Yorùbá we love to deceive ourselves gbogbo wa lámọ̀ pé kò sí ní tá pè ní Nàìjíríà mọ́ gbogbo wa lámọ̀ pé kò sí olóṣèlú ní ilẹ̀ Yorùbá mọ́ oníṣòwò ló kù láàrin wọn so it is better for me and you to decide bí ọjọ́ ọ̀la wa ṣe máa rí ní agbẹ́dọ̀ ká kóra wa papọ̀ ká gbára wa kúrò nínú ìdè ká jára wa kúrò nínú ìdè àwọn bàbá àná ní pé níjọ́ tẹ́nìyàn bá ti mọ orísun àìsàn tó ń ṣe òun níjọ́ yẹn láìsàn yẹn ti sàn torí pé wàá mọ̀ bó ṣe máa kógun tí ṣùgbọ́n ẹni tí inú ń ro tó lọ ń lo oògùn orí fífọ́ ẹ mọ̀ pé inú rírun yẹn ló máa pa. The majority of us know pé kò sí Nàìjíríà mọ́ ẹ jáde dé o ẹ̀yin ọ̀dọ́kọ̀yà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ tẹ́ tó kọ̀yà ní ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ tẹ́ tó kọ̀yà ní ilẹ̀ Yorùbá tẹ́ ní ẹ̀ nígbà kí Fúlàní ó pa yín run mo sọ lánàá over 31,000 Yorùbá youth ní Fúlàní pa nígbà yé Buhari àwọn tó ń ṣe kinní yẹn síta wọn àti ṣe síta iye tí Fúlàní ti pa nígbà yé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọdún méjì ẹ má já tanra wa jẹ let us join hands together and support the ọ̀dọ́kọ̀yà ká jára wa papọ̀ tiwa ní Sunday Igboho ṣe tiwa ní Sunday Igboho ṣe tí ọjọ́ ọ̀la ní Sunday Igboho ọmọ Adéyẹmọ dúró fún bí ìran Yorùbá ṣe máa ní ìsinmi ní ọmọ Adéyẹmọ dúró fún bí ayé wa ṣe máa ní ìrọ̀rùn lọ́mọ Adéyẹmọ dúró fún àwọn bàbá tó yẹ káwọn bàbá yẹn ṣe fún wa tí wọn ò ṣe fún wa tí Sunday Igboho ń ṣe ló ń fọ́ wọn lórí ló ń bí wọn nínú that is why they see Sunday Igboho as their enemy. ẹ̀yin ọ̀dọ́ Yorùbá
ẹ jí o lójú oorun yín adára fún yín o ènì àsán yín ọwọ́ agbára tí ń yí ìgbà padà yí ìgbà yín padà o ọ̀tá yín máa ṣubú àwọn tó ní ògo yín ò ní tẹ̀yìn lọ́wọ́ tẹ́ni àwọn àníjẹ́ kẹ́ rí ìgbé ayé ọ̀dọ́ yín lò ọlọ́run máa bì wọ́n wó wọ́n wà lórí àga ńlá ọ̀run máa bì wọ́n wó ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bì wọ́n wó bẹ́ẹ̀ ló máa rí ẹ ṣe gọ̀ọ̀sì ẹ já pàdé lálẹ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn abiyamọ tòótọ́ Yorùbá wí pé àdàbí ó jà ó jèpè lọ kí ló ṣe àwọn abiyamọ tòde òní kí lẹ́yìn abiyamọ tòde òní wò tí iná fi ń dilẹ̀ lẹ́yìn àtútù jẹ God bless you ẹ bá mi subscribe to the YouTube channel Baba Ekiti TV and Baba Ekiti need your support àwọn kan wà tó jẹ́ pé wọ́n so mọ́ wa níta tán rí wa gẹ́gẹ́ bí olówó tọ́lọ́run dẹ̀ máa ṣe wá lólówó tán bá ti béèrè nǹkan tá a bá ti rí fún wọn ó di wàhálà please I need your support let us join hands together ká bá lè tètè rọrùn láti bí Nàìjíríà tó fẹ́ bí ayé wa wó láti bí wó. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn wá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.